Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatu. Àánú Ọlọ́run àti àránṣẹ́ rẹ̀ Ọlọ́run jẹ́ kó máa bá yín láàyè káyè tí ẹ ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni TMP Traditional Medicine Practitioner Alhaj Adéagbo Kamaldeen Raji tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Haqiqat Global Investment Nigeria Limited nílùú Òṣogbo. Mo fẹ́ fún wa ní àwọn nǹkan tó lè ṣe wá láǹfààní ni tó jẹ́ ìwòsàn. Bá a bá rí àwọn ọmọ ìyá wa tó bá kù díẹ̀ káàtó fún nípa pé bóyá èèyàn jẹ gbèsè, ọ̀nà dímọ̀yàn àtò máa ń ṣẹlẹ̀ sí èèyàn, ọ̀rọ̀ téèyàn mọ́wọ́ téèyàn mẹsẹ̀, wọ́n ń pè èèyàn ní èèyàn ṣe. Tàbáwọn èèyàn ò tiẹ̀ fẹ́ràn èèyàn for no reason, ẹni tó ṣẹ̀dẹ̀ bínú ẹ̀, nǹkan ò pawọ́ rẹ̀ pọ̀, mọ́ra rí, ó dẹ̀ ń bínú ẹ̀ for no reason. Ó yẹ kó mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ níbì kan ni. Kírun kẹ́bẹ́ bá ti ń ṣẹlẹ̀, tí mo fẹ́ kọ yìí ni kí ó gbìyànjú kó lọ ṣe. Tí ọ̀nà bá dí mọ́ èèyàn, tí ṣe dúró, tí èèyàn tiẹ̀ wá mọ tí ó kù téèyàn ó ṣe mọ́ ronú para rẹ̀, ìrònú ọ̀dà kankan o. Ìrònú ọ̀dà kankan, má ronú rárá, gbà fọ́ Ọlọ́run ọba, máa ṣe àdúrà kọ́dẹ̀ mọ́ gbìyànjú. Wò ó lọ ṣiṣẹ́ tí mo fẹ́ fún ọ yìí. Ìní mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí mo wà nínú oko ìwò. Lọ wá epo pupa tó bá tó déédéé kínní yìí kan. Wá da epo yẹn sínú agbada tí wọ́n máa ti ń jó ògùn. Tó bá ti dà sí i, wá lọ já ewé ewúro tòòjọ́, ewé ewúro tòòjọ́ kò já. Tó bá ti já ewé ewúro yẹn, kó wá lọ kó sí inú agbada yẹn. Sọmọ pé epo pupa ti wà ń bẹ̀, wọ́n á kó lé lórí. Allahu Akbar. Wá odidi atare kan kó fi lé, kó tún wá kó ewé ewúro náà lé lórí dáadáa. Màá fi hàn yẹn wà lórí iná báyìí, wò ṣé kí n fi hàn kí wọn náà rí bó ṣe wà. Ọmọ yìí pé bí mo ṣe ń ṣe lọ́wọ́ iná yẹn, wò ìní lórí iná yìí, sórí ìní mò ń jó yìí. So bó o bá ṣe máa mú ewé yẹn tó kó sínú agbada yẹn tó ń jó, Allahu Akbar. Tó o bá ti wá jó tán, kó wá lọ kó kúnná dáadáa, lọ dáadáa, kó wá rọ sínú ìgò kan. Tó o bá fẹ́ lò, o lè lò láàárọ̀, o lè lò lọ́sàn-án, o lè lò lálẹ́. Máa tọ́ sọ́wọ́, epo pupa náà ló máa fi lò. Mímọ́ rẹ̀ Ọlọ́run o. Ewé ewúro ni o. Ewé ewúro àti epo pupa ni. Ẹ̀rọ ni. Gbogbo nǹkan tí ò dáa tí máa ń bẹ lára èèyàn yóò sì bàjẹ́. Gbogbo nǹkan tó dáa tí wọn ò jẹ́ ó ṣiṣẹ́, ó dẹ̀ jí padà. Ó tún ṣiṣẹ́ fún ajẹ́gùn tó dájú gan. Ẹ gbìyànjú kẹ́ lọ ṣe. Ńlọ́wà lórí iná yẹn, wò lọ́wà lórí iná yẹn. So Ọlọ́run ọba yóò ṣe dáadáa pẹ̀lú yín. Albarkola al-Qur'an. So àwọn iṣẹ́ tí mò ń ṣe yẹn ó pọ̀ gan, wò. Oríṣiríṣi àwọn iṣẹ́ tó consume oríṣiríṣi nǹkan ni mò ń ṣe níbi tí mo jókòó sí. Tó consume ni mò ń ṣe níbi tí mo jókòó sí. Àánú Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run jẹ́ kí ọmọ báyìí. Mo tún fẹ́ fún yín ní rẹ́mẹ́dì fún ẹni tí ó bá ń tọ̀ sílé, kò bá jẹ́ ọkùnrin, kò bá jẹ́ obìnrin. Torí pé incident kan ṣẹlẹ̀ tí àwọn kan wá bá mi lé lórí, tí ọkọ yẹn fẹ́ kọ ìyàwó ẹ̀ nítorí pé ìyàwó yẹn ti jẹ́ àgbàlagbà. Ó ti ń lọ bí 40 years. Àwọn ọmọ tó wá bí, ó dẹ̀ mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ pẹ̀lú wọn. Ṣé ẹ mọ̀ pé kò dáa kí ìyàwó máa tọ̀lé, kọ́mọ náà máa tọ̀lé? Torí ẹ̀ bá ń ṣẹlẹ̀, àfi ká tètè dọ́gbọ́n sí i, ká tètè wá nǹkan ṣe sí i. Kódà ó lè má jẹ́ ẹni tó ń bímọ tí ń sábíamọ ló ń tọ̀ sílé. Ẹnikẹ́ni tí bá ń tọ̀ sílé kò ní mọ̀ wípé òun ń tọ̀ sílé, àlá burúkú ni. Gbogbo ìgbà tẹ́ lérò pé ó ń tọ̀ sínú ilé yẹn, ọkàn rẹ̀ ó ti wò pé òun wà níta. Kódà ó lè ní òun wà ní tọ́lẹ́ẹ̀tì lòun ń tọ̀, ṣùgbọ́n títọ̀ tí bá ti ń tọ̀ yẹn kò ní mọ̀ pé orí bẹ́ẹ̀dì náà lòun wà. Nǹkan tí ò dáa ni. Iṣẹ́ tí mo fẹ́ kẹ́ lọ ṣe ni kẹ́ gbìyànjú, kẹ́ try rẹ̀. Ọlọ́run ló ní déédéé o, ìgbìyànjú ni gbogbo wa, àkàn gbìyànjú ni Ọlọ́run ní ń sọ ọ́ di òtítọ́ nítorí pé ẹnìkan ò ní agbára. La hawlan wala quwwatan illa billahi aliyyil azim. Báwo la ṣe ṣe? Ẹ jẹ́ kí a lọ wá iṣu tí ẹni yẹn bá lè jẹ tán. A sọ fún wípé iṣu ò lè jẹ tán. Tí wọ́n bá gún níyàn, tó bá ti náà lè jẹ tán, ẹ wàá fi sí inú àrò. Ẹ fi kì sí, ẹ sun iṣu yẹn. Ẹ sun iṣu yẹn tí iṣu yẹn ó jóná dáadáa, tí ó jiná
nígbà ó bá jiná tẹ́lẹ̀ pé iṣu yẹn ti fọ́ kẹ̀kẹ́ ó ti jiná, ẹ wàá mú iṣu yẹn ẹ lọ sọ sínú odó, ẹ wàá gún tí ó kúnná dáadáa. Ẹni ọbẹ̀ ló lè fi jẹ, ó lè fẹ̀gúsí jẹ, ó lè fi ilá jẹ, ó lè fẹ̀fọ́ jẹ. Ẹ gún mọ́ àtòun àti dúdú ara rẹ̀ yẹn náà lẹ́ẹ̀gún mọ́, ṣé mọ̀ pé inú àrò lẹ ti yọ, inú náà lẹ ti yọ ní odidi iṣu yẹn tó lè jẹ tán lẹ́ẹ̀kan. Kódà ẹ lè gún iṣu kan kẹ́ gé sí méjì dídín tó bá lè jẹ ni. Ẹ wàá gún ẹni kò ń jẹ, ó nìkan ní ọ̀dà jẹ ọ, ẹnìkan kan gbọ́dọ̀ bá jẹ́ ń bẹ̀ o. Lágbára Ọlọ́run jọ́ tó bá ti jẹ́ ni ò ní tọ̀lé mọ́, mímọ́ Ọlọ́run ọba tó dá ayé àtọ̀run. Ẹ try rẹ̀ o, oògùn àwọn bàbá wa ni, oògùn ṣẹ̀ǹbáyé ni, ó wọ́n láti rí, Ọlọ́run bó ṣe dáadáa pẹ̀lú wa. Èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ fún yín ni àwọn tó máa ń sọ pé inú run àwọn, inú rírun ni, wọ́n dẹ̀ ti lọ sí hospital àwọn rójútu ẹ̀, wọ́n pọ́ dàbí pé wọ́n gbé nǹkan sáwọn lára ni, inú báyìí ń rún àwọn, ibi báyìí ń ṣàwọn, ẹni kankankan ń dà wọ́n láàmú. Ẹ wò tí inú bá ń rùn yàn, téèyàn bá ń dààmú tí ó bá rójútu ẹ̀, ẹni kí ẹni bẹ́ẹ̀ kó lọ wá odidi atare bíi 3 tàbí 4. Ẹ̀yin bàbá wa ó yẹ kẹ́ ẹ nílé, ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ Ọlọ́run ó yẹ kẹ́ ẹ nílé, tẹ́ jẹ́ olùtọ́jú àwọn ènìyàn, ẹ lọ wá odidi atare 3 tàbí 4. Tẹ́ bá ti rí adìẹ tó ń sàbà, adìẹ tó ń sàbà níbi tó ń sàbà sí tó ṣẹ̀ṣẹ̀ yẹ ẹyin tó ń sàbà, ẹ wá kó odidi atare bíi 3 4 ẹ lọ kó sí orí ẹyin yẹn, ẹ kó sẹ́gbẹ̀ẹ́ ẹyin yẹn, káàdì ẹyin ọmọ sàbà lé atare yẹn náà lórí. Nígbà tó bá sàbà tán, tó bá di àsìkò tó bá kó ọmọ jáde, ẹ̀yin náà lọ mú atare yẹn. Tẹ́ ẹ bá fẹ́ lò, ẹni tínú bá ń run, ẹ̀yin ẹyọ atare yẹn ẹyọ 7, ẹ̀yin fún obìnrin ẹyọ 7 ní kẹ́ ẹ̀yin sí àtẹ́lẹwọ́ rẹ̀ kó jẹ lójú ẹsẹ̀ tí bá ti ń jẹ náà nínú yẹn ọ̀nà. Tó bá jẹ́ pé ọkùnrin ni, ẹ̀yin ẹyọ atare yẹn ẹyọ 9, ẹ̀yin sí lọ́wọ́ ẹni kó jẹ. Lágbára Ọlọ́run, ìyanu Ọlọ́run ó sì ṣẹlẹ̀. Ẹsẹ̀ ti gbọ́, ẹ gbìyànjú kẹ́ ẹ lò bẹ́ẹ̀. Ọlọ́run ló ní déédéé o, Ọlọ́run ló dẹ̀ ní agbára, la hawla wala quwwatan illa billahi aliyyil azim. Ṣùgbọ́n tẹ́ ẹ bá try rẹ̀ wò, ẹ mọ̀ pé oògùn ni. Ẹ lọ fi odidi atare ẹ fi sábẹ́ adìẹ tó ń sàbà, tínú bá ń rùn yàn ẹ̀yin sí lọ́wọ́. Oríṣiríṣi iṣẹ́ ló ń ṣe gan o, kì í ṣe inú rírun nìkan ló ń ṣiṣẹ́ fún o. Àánú Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run ó jẹ́ kí ó máa bá yín. Orúkọ tèmi ni TMP Traditional Medicine Practitioner Alhaji Adéagbo Kamaldeen Raji. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, gbogbo tí mò ń fún yẹn ẹ wò, ó wà nínú ìwé ìwòsàn. Ìwé yẹn rèé, volume 1 ni ó wà nílẹ̀, 2nd batch tán kó dé ní 1st batch àwọn èèyàn ti rà tán tó ti lọ́nlẹ̀ pátápátá. 2nd batch iná ara rẹ̀ náà nìyí tó wà ní ilẹ̀. Tí wọn náà bá nífẹ̀ẹ́ sí, tó bá béèrè, a máa sẹ́ndì ẹ̀ sí ọ níbikíbi tí ó bá wà. Nọ́mbà mi nìyí 08037199363. 08037199363. Follow 2 ìwé yìí. Nígbà tó bá máa fi di bíi February mọ́ March, lágbára Ọlọ́run máa parí rẹ̀. Èyí lọ́wọ́lọ́wọ́ nìkan ló wà nílẹ̀. Àánú Ọlọ́run ọba yóò mọ̀ bá yín o. 08037199363. Àánú Ọlọ́run aránṣẹ́ rẹ̀ yóò mọ̀ bá yín o. Mo kí wa yí pé yóò kù tún di ọ̀la. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.